5 days láláyé yẹn fi tì mí mọ́lé lórí pé a ṣiṣẹ́ fún Ṣèyí Mákindé. Aláyé mi ìṣàánú mi àwa ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ́ nínú comedian ni bó ni mo fẹ́ rí Ṣèyí Mákindé ẹni tó bá di in 3 days time tí bá kúrò ọmọ yín kó mọ̀ dá fún mi ẹni 3 days time dé ẹ̀ máa mú mi lọ bá Ṣèyí Mákindé dẹ̀ mú mi lọ mo dẹ̀ call yín out mo call yín out the next day lẹ́ni pé kàn invite mi sẹ́lẹ̀yẹlé dẹ̀ invite mi lẹ́lẹ́yẹlé dẹ̀ detain me for good 5 days láàrin àwọn ọmọ tọ́gì wọ́n bẹ̀rẹ̀ sí ní ná mi nínú prison bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ sójú kan mo ń tọ́ sójú kan olórí burúkú yín ẹ wá dẹ́yìn náà ní ká tó tẹ́lẹ̀ ẹ̀yìn olórí burúkú ẹ̀yin tẹ̀sí máa gbèpè ní 2027 ẹni tí ò bá ti ṣe ti ẹ tí yàn mọ́lé tó máa pọ̀ ẹ wá gbé emotional card káàkiri ẹ ní soríire olórí burúkú yín ẹ̀yin lẹ dá ẹ̀yin lẹ ṣe wá lórí ẹ̀ ṣe mí lóore o èmi gangan lèmi ṣe yín lóore o mo mọ iye ìgbà tí mo ti fi platform mi ṣiṣẹ́ lórí yín mo mọ iye ìgbà tí mo ti fi platform mi dúró fún yín o ibi tẹ́ ti wú lọ́tọ̀ ibi táwa ti wú lọ́tọ̀ tẹ́ bá mọ̀ pá wúlò fún yín lọ́lẹ̀ nílò tiwa mọ́lé o ìyìn experience ẹ̀ rí mo ti prison tẹ́ ti tì mí mọ́lé dé báyìí mo lọ l'accident ni ẹ mọ irú àdánwò tẹ́ fi mí sí. ẹ̀yin èèyàn mi kí ló lè fa ìjà tó báyìí láàrin bàbá Alado àti Alhaji Hamzat Oriyomi nítorí pé tí funny thinker là ń sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n eléyìí tí bàbá Alado tó wá ṣe yìí ó lágbára o nítorí pé kí ni tèpètèpè báyìí ni ọmọdékùnrin tá a mọ̀ sí bàbá Alado yìí ló ń fi ránṣẹ́ sí Alhaji Oriyomi o anyway ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wò ká tún fi kọ́mẹ̀ntì wa náà sí bá a ṣe wá ń wo ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílìkì lé subscribe button yẹn lórí ọ̀fẹ́ ní subscription o ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. irú yín ni wọ́n wá ní kí n tẹ̀lé ẹ̀yin tẹ́ bá jẹ́ sọ́pọ̀ táwọn ẹjẹ́ mọ́ tọwọ́ bọ̀ mí lẹ́nu tẹ́ mọ́ bá sórí burúkú ládìyà tàbí kìámọ́ tẹ́ bá mọ́ di ọ̀rọ̀ ẹjẹ́ mọ́ dà sí. wọ́n wá ní kí n gbàgbé ìgbẹ́ tí ń ti nílé tí àwo tójú bá kó sọ̀kan lè kúrò ní ẹ wá ní kí n gbàgbé táyọ̀ fi parẹ́ yìí lè gbàgbé yín wọ́n wá lè sọ̀rọ̀ fún mi ó lè kí lẹ ṣe tẹ́ bá jáde kẹ́ wá sọ̀rọ̀ tẹ́ fún mi ẹ̀ ní kò ìyọnu Ọlọ́run tẹ́ fi jáde láyé gbogbo tẹ́yìn lé ní ti dáadáa kò ní tẹ́yìn lọ́wọ́ àyàfi tí n bá fi ẹran ara mi yí pẹ̀ fún Ṣèyí Mákindé ló kù mo fẹ́ ẹran ara mi yí pẹ̀ fún Ṣèyí Mákindé ó dìgbà tí Ṣèyí Mákindé ní kẹ́ mú mi wá ẹ̀ rẹ̀ mú mi lọ bóyá ẹ̀rọ bá lọ lẹ́yìn á lọ gbàdìbọ̀dì fún yín ni mi ò mọ̀ mo dẹ̀ wá sọ́ọ̀nà mo dẹ̀ call yín out the next thing yẹn dẹ̀ tún ní pé kán wá arrest mi for good 5 days ni mo lò lẹ́lẹ́yẹlé tí mo fi sun ẹ̀wọ̀n lórí pé mo béèrè fẹ́tọ̀ mi irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ́tún wá ní kí n tẹ̀lé ẹni tó bá ní kí n tẹ̀lé gan yóò ṣòfò tọmọtọmọ ni ẹ mọ̀ ṣe sùúrù ìyín dábàá mọ̀ di ọ̀rọ̀ ẹ mọ̀ béèrè ẹ ní soríire ẹ wá ń sọ fẹ́mi pé ládùúgbò rẹ tán sí wa èmi ní funny thinker ni sẹ́mi lẹ́ sóre fún ni ẹ wá nítorí pé wọn ra mọ́tò fàládù kò ní dáa fún yín èmi béèrè mọ́tò lọ́wọ́ yín ni o mọ àwọn ọ̀chì ní mọ́tò tí mò ń lò ní pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì mo tẹ̀lé so tí ò bá ti tẹ́ yín lọ́rùn ẹ̀ filẹ̀ tẹ́ ẹ bá ti mọ̀ ìpẹ́ ẹ̀fẹ̀ jẹ́ wọ́n ṣépè fún yín ẹ̀fẹ̀ jẹ́ wọ́n bu yín ẹ má wulẹ̀ wádìí òṣèlú that is politics for you pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì táwọn àgbẹ̀ gbé dání wọ́n máa gbé pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì ṣépè wọ́n máa bú wọn wọ́n máa fà wọn lásọ ya wọ́n máa parọ́ tí wọ́n ṣe mọ́ wọn kí wàá lẹ̀ ń sọ fún wa. gbogbo ìgbà yẹn náà bá ṣe ń ké ní ìpèsè yìí Mákindé dà tí ẹ gbàgbọ́ àwọn ìwọ̀nba tọ́lọ́ nìkan gbàgbọ́ tán dẹ̀ sì torí wa tán dìbò fún Ṣèyí Mákindé ṣé àpadà jèrè Ṣèyí Mákindé yẹn ni àjèrè ẹ̀ náà ó dẹ̀ ti ń lọ nìyẹn a dẹ̀ tún rí pé tó lè ṣe ju tó dáa tó ju ti wọn lọ ẹni tí ó ṣe tó dáa tó ju ti Ṣèyí Mákindé lọ pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì ní a dẹ̀ tún mú wa ẹ wá ní ká mọ̀ tẹ̀lé nìkan torí pé ráìsì agolo mẹ́ta ó ń jà fẹ́tọ̀ ọmọnìyàn kí ni titi wa kí n tèmi olórí burúkú ẹ̀ ń jà fẹ́tọ̀ ọmọnìyàn lẹ́ ń fi ẹ̀tọ́ tiwa dùn wá ẹ mọ bẹ́ẹ̀ ṣe lọ tiwa mọ́lẹ́ tá a lo 5 days ẹ̀ ní soríire ọmọ ẹ má sórí ibú o mo fọlọ́ múra tán bá ti fún pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì tíkẹ́ẹ̀tì ilé déjì òṣèlú mọ́tá yóò fi parí tán bá ti fún pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì tíkẹ́ẹ̀tì pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì lókè Akin Àlàbí lọ́yọ̀ Akin Àlàbí ní Ẹgbẹ́dọ̀nàrà Akin Àlàbí lẹ́gbẹ́dọ̀nàrà kẹjọ lọ́mọ ẹyẹ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ wá ń di ẹ̀mú mi tẹ́ ẹ̀ fowó lọ mí yẹn ẹ lọ wá influencer mi tẹ́ máa lò àwa máa ń gbójú síta lórí ẹ̀ tá a bá tẹ̀lé ni bàbá Tinubu lókè pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì lọ́yọ̀ state Akin Àlàbí sálẹ̀ tán bá ti fún pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì ní tíkẹ́ẹ̀tì máa dájú lórí ọwọ́ mi ni ìdẹ̀rọ̀ra máa ń lọ ọ̀dọ̀ Akin Àlàbí ó ti tán ẹ wá ròyìn pé bóyá ẹ fẹ́ lómi tíkẹ́ẹ̀tì Alado dà sí ẹ tanra yín promise imagine that now àjọ campaign Ṣèyí Mákindé ó yẹ àwọn tí ó campaign Ṣèyí Mákindé gan Ṣèyí Mákindé ń ṣe dáadáa sí wọn ẹ̀gbọ́n láti campaign Ṣèyí Mákindé ó ti wọlé o ẹ mú mi lọ bá Ṣèyí Mákindé o have I said too much have I asked too much Ṣèyí Mákindé gan ló sọ pé gbogbo gbọ́dọ̀ kọ́ wò recognize bàbá Alado but tí o bá ti sí líǹkì tí o ṣe tí o mú ọdọ́dọ̀ wọn wàhálà ni so wá rí bẹ́lẹ̀ ṣe yẹn ṣe tán ẹnìkan nínú àwọn ọmọ alájí yẹn náà ló sọ fún mi pé oríyọ kí lorúkọ ẹ̀ Ṣèyí Mákindé ń bọ̀ ní Fresh FM lọ́dọ̀ bàbá wa Joel Yínká Ayéfẹ́lẹ́ ọjà láti wá appreciate gbogbo ọmọ Ọ̀yọ́ state pé kí n já lọ lẹ́yìn tọ́lọ̀ mi yọ èmi wá ní tó bá fi lè mú kálàjì mú mi lọ́dọ̀ Ṣèyí Mákindé ó máa ní wéètì ju kí n lọ láàrin èrò mo wá dá ìkọlù ẹni yẹn sọ mọ̀ pé mi lóyà ni
mo wá lọ sọ́fíìsì pé Alhaji mo gbọ́ fìrìfìrì pọ́n ní Ṣèyí Mákindé ni ẹ mú mi wá ọjọ́ wo lálọ́ wọ́n ní mọ̀ wọ́rí mú ọ lọ lẹ́yìn ìgbà tí mo kúrò bẹ́ẹ̀ ní ọ́fíìsì yẹn for good 2 months ni Alhaji ò fi rí tèmi rò mọ́ sọ̀rọ̀ mi yẹ ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ wá fún wọn kọ́ bọ́dí náà láì pé Alhaji tẹ́ ń sọ̀rọ̀ yìí gan wọn èsè èèyàn gidi ẹ bá ń lómi fún Ṣèyí Mákindé use and dump ni wọn ṣé use and dump jẹ́ èbú ni bọ̀ ìgbà yẹn àti ìlówó mo ẹ̀sẹ̀ ra Corolla Sport tí mo rà tó gbẹ tán yẹnyẹn mọ́tò 7 million mo ẹ̀sẹ̀ ra ń gbà yẹn ni bọ́n ṣe ni wọ́n wá mi lẹ́lẹ́ẹ̀lẹ́ ni for what reason wọ́n lálàjì ti wá report mi o pé wọ́n wẹ́ sùn mi fún defamation of character o day 1 wọ́n ní ká lọ tìrìmọ́ sẹ́ẹ̀ Alhaji ń bọ̀ pé tán bá ti dé a máa sọ̀rọ̀ day 1 lọ Alhaji ó wá àkànmọ́ ọmọ táyọ̀ lè testify sọ̀rọ̀ tí mò ń sọ yìí day 2 Alhaji ó wá ọjọ́ náà kọ́ fi mí sínú sẹ́ẹ̀ àwọn ọmọ tọ́jú wọ́n gbá ojú mi tójú mi yíbo wá yín experience ìwé rí èmi èso ọ̀daràn day 3 Alhaji ó wá day 4 Alhaji ó wá day 5 nínú sẹ́ẹ̀ Ọlọ́run wá ṣe ìyanu sáà kan wà lọ́yọ̀ state tọ́lọ́run ìjó bàjẹ́ fún mo forúkọ bò wọn láti àwọn ọlá gbá lójú ókè ẹni tí tó bá ṣẹlẹ̀ kálàjì wá bóun fà bọ́n ṣe release mi ní táìmù yẹn nìyẹn ọ̀gbẹ́ni mo kúrò ní station báyìí ijọ́ kejì mo lọ fi mọ́tò mi l'accident ni èèyàn 3 mo gbá mo ń tọ́jú èèyàn 3 mo ń tọ́jú ara mi àwọn mi gé UCH dáhùn wò yẹn wọ́n gún mi lábẹ́rẹ́ ẹkú kan tó rí àwọn mi rán ìyàwó mi dé wà nù oyún sọ̀rọ̀ mi yẹ ẹ̀yin ilẹ̀ wa ń jáde fáwa lónìí pé Ṣèyí Mákindé ò sí dáadáa fún yín wà láìtàláì ẹ̀yin o àti ìrandíran yín o epo Ṣèyí Mákindé tẹ́ ẹ lá ata rẹ̀ tẹ́ ẹ jẹ iyọ̀ Ṣèyí Mákindé tẹ́ ẹ jẹ mọ́tò Ṣèyí Mákindé rà fún yín contract tẹ́ ẹ sign under the regime of Ṣèyí Mákindé wàhálà yóò bí yín torí pé ẹ̀yin ní ambition ẹ fẹ́ mọ bókọ Ṣèyí Mákindé jẹ́ kò ní dáa fún yín ó yẹ gbogbo ọ̀rọ̀ yẹn wá lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn tún wá lọ mi ò wá wòye pé torí pé àlàyé ìṣẹ́ mi ká ló ti jọ́ wọn lóàbí mo wá ti ń gbọ́ pé wọ́n lè láǹbìṣẹ́ fẹ́ ṣe gọ́fúnà mo dẹ̀ wá bá yín Alhaji mo gbá wuyewuye pé fẹ́ ṣe gọ́fúnà ẹni pé rárá kí n ignore rẹ̀ èmi dẹ̀ ti wà lọ́dọ̀ Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì kò yẹ mo ti wà lọ́dọ̀ Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì kí n tó mọ̀ yín o mo wá dalẹ̀ Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì mo wá wá sí stadium tẹ́ ti fẹ́ ṣe declaration of intent mo náwó mo nára àwa délé ńjọ́ yẹn tí ẹ wá lè pè pé ọmọ mi ó kú iṣẹ́ lónìí o yóò dáa fún ọ o àwọn pa yín wọn lè pè pé ọmọ mi ó kú iṣẹ́ lónìí yóò dáa fún ọ ẹnìkan kò pé o I don't stay where I'm not appreciated ó yẹ wá wò pé ọ̀rọ̀ bàbá sọ́mọ ní ojú yín lè dí ó yẹ lẹ́yìn ìgbà yẹn àwọn tó mọ Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì náà rí wọ́n ti ń pè mí pé Alado kí ló dé tó fẹ́ fi Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì lẹ̀ wọ́n ní mo wò pé ẹnìkan bàbá mi ni wọ́n ní ó dẹ̀ mo ti tọ́ o wọ́n sì torí pé ẹnìkan jẹ́ bàbá rẹ̀ kó máa ṣe kinní kan sọ̀rọ̀ mi yẹn torí àwọn tí wọ́n rí mi bí ọ̀dà lẹ́mọ ṣe ń sọ̀rọ̀ yìí o oore tí Alhaji bá ṣe fún mi rí láyé wọn tí wọ́n bá ti lè jáde kan wá sọ pé oore báyìí èmi mo ṣe f'Alado tí wọ́n bá ti jáde kan wá sọ tí kan sọ oore àsìkà tán ṣe fún mi kò ní dá fún wọn tí wọ́n ní kóyọ̀ ní Ọlọ́run tí wọ́n fi jáde láyé sọ̀rọ̀ mi yọ promise gbogbo ọ̀rọ̀ yẹn bí mo ṣe ń náwó lórí pé mò ń tún mọ́tò mi ṣe ni mo ṣe ń náwó èèyàn 3 tó wà in church tó wà lọ́sípítù èèyàn 2 kan lẹ́sẹ̀ ẹnìkan fọ́ lórí ó yẹ mo tọ́jú àwọn èèyàn mo tún ra ọ̀kadà fọlọ́kadà imagine àdúrú lọ́ọ̀sì yẹn ọ̀rọ̀ yẹn wá die down yìí tún wá foró yaró ẹ tún wá lè fẹ́ ṣe declaration of intent àtẹ̀lé yín ẹ lè fẹ́ ṣe ẹlẹ́ ambition àtẹ̀lé yín ẹ̀yìn náà lẹ tún wá sọ fáwọn èèyàn gbọ́ dàlẹ́ níwá ìṣèyàn rí sẹ́mi lẹ gbalé fún ni sẹ́mi funny thing kàtẹ́ fún lówó ni sẹ́mi tọrọ mọ́tò lọ́wọ́ yín ni have I asked too much Ṣèyí Mákindé lájọ ṣiṣẹ́ fún ẹ mú mi lọ sọ́dọ̀ Ṣèyí kí n tiẹ̀ bá gọ́fúnà ya fọ́tò mú mi lọ sọ́dọ̀ Ṣèyí Mákindé ẹ̀dẹ̀ lọ tì mí mọ́lé lẹ́yìn ìgbà yẹn làdánwò dé bọ́tà mi irú àdánwò bí ọlọ́mọdé rí tí fi jáde láyé ọlọ́mọdé ìyàwó mi mọ́jọ́ ọmọ mi ó rí tí fi jáde láyé ìyàwó mi inú oyún ló wà tó fi wá mọ́ gbóúnjẹ fún mi nínú ẹ̀wọ̀n ìyàwó mi inú oyún ló wà yóò wá gbóúnjẹ fún mi bó ṣe wà ní oyún yẹn pẹ̀lú asọ̀sẹ̀lẹ̀ nínú ẹ̀wọ̀n ní UCH asọ̀sẹ̀lẹ̀ yẹn ló fi wá gbé ló fi ń pòyì UCH láago kan òru asọ̀sẹ̀lẹ̀ yẹn ló fi wá gbóúnjẹ fún mi nínú ọgbà ẹ̀wọ̀n. tirẹ̀ bá ń kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn má ṣe kọjá lọ lára mi ò láìyá o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó yá sínú ayé mi gbà yẹn ìsìdá kí n lùsọ ọmọ àbíyáwó àbẹ́mi mi gangan Ọlọ́run dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ láti pé torí pé èèyàn níyàwó tó jáládùá ni ẹni tí ò gbọ́ tẹnu ẹ̀gà ni ó sọ pé ẹ̀gà ń pàtó nígbà tọ́rọ̀ yẹn wá lọ bó ṣe lọ sọ́rọ̀ mi yẹ èmi wá dalẹ̀ Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì mo wá sọ́dọ̀ yín láti ṣe declaration of intent nígbà tá a ṣe declaration of intent tán mo wá sọ fún yín mo ní mo fẹ́ padà sọ́kọ̀ ọ̀dọ̀ Pẹ̀nkẹ́lẹ́ mo feel exterior ẹ ṣe Ramadan lecture tó bá jẹ́ wípé ẹ fálú àwa pé àwa jẹ́yàn fún yín ó yẹ kẹ́ ẹ pè wá káwọn àbẹ́ náà ṣe é pè wá Alhaji àwẹ̀ bẹ̀rẹ̀ ṣe rí wa ẹsẹ̀ tó ti kán tẹ́lẹ̀ nígbà tí mo lásídẹ́ǹtì tí mo kúrò ní Ẹlẹ́yẹlé tẹ́ tì mí mọ́ lọ́gbẹ̀wọ̀n ẹsẹ̀ tó ti kán tẹ́lẹ̀
nígbà mo wá tún ṣe fídíò fún yín nígbà stampede tí mo wá ṣe fídíò fún yín tẹ́sẹ̀ yẹn tún kán sẹ́ẹ̀ pè mí padà láti wádìí pé aládòsó ti tún ẹ̀tẹ̀ rẹ̀ sí ọmọ kékeré ní sí àgbà níṣẹ́ la fi ń dálé ìfẹ́. Sunday Igboho kò mẹ́yẹ tó sú mi nígbà tẹ́ tì mí mọ́lé Sunday Igboho ó sá wà lára àwọn tó pè níbi ọmọ yẹn ọmọ mi ni ẹ filẹ̀. Sunday Igboho gan ìdá kan nínú yín tí mo ti ṣe fún Sunday tí mo ti ṣe fún yín tí ṣe fún Sunday Igboho táwọn èèyàn rí mi bí ọ̀dàlẹ̀ tá wá lọ́dàlẹ̀. Ṣùgbọ́n ẹni tí ayé bá ń fẹ́ kò lárùn kankan sóun gbọ́ mi ẹni tí ayé bá ṣe lè bá wọn láìkì kàkà kí wọ́n sojú abẹ́ǹkò fún pé ẹ̀gbọ́n ẹ̀sìn tí ò dá fọmọ yìí ẹ ti fàgbà yẹn jẹ o ẹ lọ bẹ̀bẹ̀ tẹ́ bá bẹ̀bẹ̀ ìṣẹ̀dá mi ò lè jẹ́ débì kankan nù ayé kẹ́ gbé gba kánsílò ẹ̀ ní wọlé kẹ́ sọnọrébùlù kéré ju ẹ̀ ní wọlé ẹ yà mọ́ jẹ gbèsè kí ayé ni ẹ tún ní bá mu mọ́ láyé ẹ̀ ń bọ̀ wádìí òṣèlú ẹ ní good record ẹ wá ní pé kán mọ́ bu yín kán mọ́ ṣépè fún yín ẹ jẹ́lẹ̀ ṣó bẹ̀rẹ̀ àwọn ọmọ tí ò tó wá sì máa ṣépè fún yín ẹ wá lè mi retí mọ́tò kò ní dáfẹ́ tó bá ń retí kẹ́ ra mọ́tò fóun èmi ọmọ tí yàbí èmi ọmọ ológun dúdú èmi ọmọ òde ajé èmi ń retí mọ́tò lọ́wọ́ yín kí mo fẹ́ fi mọ́tò yín ṣe aláìdá ni yín torí nǹkan tẹ́ ẹ̀ ṣe lórí social media ló jẹ́ káyé mọ́ ròbẹ́ ni re ni yín ẹ̀ ìṣẹ́ ni re olórí burúkú ni yín. nígbà tọ́rọ̀ yẹn wá lọ mo wá sọ pé mo wá rí wọn wọ́nà wọn mo ní Àlàjì mo fẹ́ padà síbi tí mo ti wá o tẹ́ ẹ̀ bá ti value mi ń padà síbi tí mo ti wá o níbo ló ti wá ọ̀dọ̀ Pẹ̀nkẹ́lẹ́ Mercy ni mo ti wá o tẹ́ ẹ̀ bá ti value mi mo wá padà sọ́dọ̀ Pẹ̀nkẹ́lẹ́ Mercy ẹni tó bá gbọ́ tọrọ dání láwa máa ń tẹ̀lé kò ń sẹ́ni tó sojú ayé ẹ sì torí pé ayé ń wo mídíà ẹ̀ ń sọ̀rọ̀ ayé ń gbọ́ ìyún ti wá mi gbéyàn rè nìyẹn iṣẹ́ ní rí mo wá padà sórí mídíà mo wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Pẹ̀nkẹ́lẹ́ fáwọn èèyàn àwọn èèyàn torí pé Pẹ̀nkẹ́lẹ́ kì í wá ń ṣe àṣehàn kò kí ń ṣe orí sáré mi kò kí ń Pẹ̀nkẹ́lẹ́ Mercy kò kí ń ṣe orí sáré mi Pẹ̀nkẹ́lẹ́ Mercy bí olórí burúkú sọ̀rọ̀ mi yọ Pẹ̀nkẹ́lẹ́ Mercy yẹn dé lélẹ́yìí ẹ lọ wò lẹ́yìn Ọ̀yọ́ state governor tá ní highest employer lọ́yọ̀ state one of the highest employer ní Pẹ̀nkẹ́lẹ́ Mercy wà àwọn èèyàn tó ti ṣe nǹkan tó wá reasonable tó ní láárí Pẹ̀nkẹ́lẹ́ Mercy have worked in different offices with good record àwọn Pẹ̀nkẹ́lẹ́ Mercy òun kó lọ ọ́fíìsì kan wá sọ pé nǹkan dín kan sọ pé nǹkan sọnù he has a good record forget about Pẹ̀nkẹ́lẹ́ Mercy láhùn tí Pẹ̀nkẹ́lẹ́ Mercy bá láhùn ó láhùn sápò ààrẹ Ṣèyí Mákindé wá ń fún wa lówó oúnjẹ nù lé ni ibi táyì kí n ti ń rorí nìyẹn sọ́dọ̀ mi ò yẹ Ṣèyí Mákindé ló ń kọ́ ló ń wá ń fà wá lówó nù lé ó yẹ tẹ́ bá ní Pẹ̀nkẹ́lẹ́ Mercy láhùn ó láhùn fápò ààrẹ ni sofa tó bá ti máa ṣe nǹkan tó máa dẹrùn fáwọn ọmọ Ọ̀yọ́ state tó bá ti máa ṣe títì tó bá ti máa ṣe náà tó jẹ́ pé health care health sector náà nǹkan máa da it's okay with us kò ń ṣe dandan ní kékeré Pẹ̀nkẹ́lẹ́ Mercy máa fọ́ 5,000 àti ráìsì agolo méjì fún wa àfẹ́ ráìsì Pẹ̀nkẹ́lẹ́ ó ti yẹ sáfìsì Pẹ̀nkẹ́lẹ́ Mercy la wà after ẹni tó bá wà reasonable ó follow Alado sáfìsì tó fẹ́ render la wà but you have to go the middle of the politicians and learn how it works it's not that you will now come in one day night one day morning one day afternoon and be thinking you just want to be a governor just like that ẹ lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ ni èèyàn máa ń kẹ́kọ̀ọ́ ni so mo wá sí torí pé mo fẹ́ jọmọ lóàbí kí wọ́n tẹ̀lé yín kẹ́ wá wọlé kọ́ Ọ̀yọ́ state wá wà nínú wàhálà ta ni wọ́n máa hold responsible ó yẹ gbogbo nǹkan tí mo ń ṣe fún Pẹ̀nkẹ́lẹ́ Mercy kò ń ṣe kó sanwó fún mi but ó máa ṣe dáadáa lèmi ṣe ń tẹ̀lé based on standard based on record based on integrity based on past record based on recognitions both local and international recognitions both Ọ̀yọ́ state ó ti represent wa times without number external affairs functions ó ti represent Nigeria times without number kò dẹ̀ sí record tí kò ṣe owó lùrù kúmọ̀kúmọ̀ so without I think Pẹ̀nkẹ́lẹ́ Mercy is the leaders we should support ẹ wọ́n sọ fún wa pé torí pé èèyàn fún mi ráìsì agolo kan máa tán náà ẹ ń sọ fún mi pé Pẹ̀nkẹ́lẹ́ Mercy láhùn tó bá láhùn ó ní sápò àwọn tó bí Ṣèyí Mákindé ta campaign fún yín pé Ṣèyí Mákindé ṣe máa ṣe dáadáa ṣé bá ti Ṣèyí Mákindé torí ipò ọmọ ìyá ṣé Ṣèyí Mákindé wá ń fún wa lówó oúnjẹ ńlẹ̀ ni ṣé bá rí lára àwọn construction of roads tí Ṣèyí Mákindé ṣe farmer will benefit those people that they are doing buying and selling of goods from the farm wọ́n máa benefit torí pé when there is a good road àwọn farmer máa lè it's alright ẹ pé lè gba ẹnu tán Alado your story really touching ó sì ní lára bákan ẹ jẹ́ ká wá educate Alado sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì gbọ́ nínú gbogbo àwọn àròyé tó ṣe sílẹ̀ yẹn ó jẹ́ kó yá pé olórí burúkú làlájì Alhaji ò ṣèyàn gidi kò ṣèyàn dáadáa ọmọ àlè ní ó ṣépè lóríṣiríṣi ààrẹ ní jèrè kíní kan oríṣiríṣi ọ̀rọ̀ ló sọ nínú ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ó wá ṣe níláàánú pé ẹni tó jẹ́ pò náà ló ń sọ̀rọ̀ báyìí. oríyìn burú aláwọn tí ó bá ti yíjà tí ó sọ wọ́ọ̀lù kúmọ̀kúmọ̀ lẹ́ ń wá ìsìn ní báyìí sí inú irú ẹ̀
báwa náà la mú Tinubu wá fún yín ṣùgbọ́n mi àtọ́lọ́run ti jọ ṣe mítìnì lánàá ó ti sọ pé Tinubu lókè kájí ó kọ́ntínú iṣẹ́ rẹ̀ kọ́ balance iṣẹ́ Oríyọmí sálẹ̀ lọ́yọ̀ state ni ẹ wá ń wí wòròwòrò lórí burúkú yín tọ́jà wípé ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ ti lọ gbà bẹ̀tẹ̀lẹ̀ ìdí ó dúró pé káwọn ìjọ sowó olùkúmọkúmọ wọ́n ti ní ìbáyìí ṣe àbò Oríyọmí ọ̀wá sọmọlúwàbí tó ni ṣé kí lẹ tó fẹ́ jí ó ṣe sí ọ̀pá rẹ̀ fún yín ni olóbùkún èèyàn lẹ máa ń fẹ́ ẹni tí ọmọ wọlé yín kilẹ̀ ń wá ẹni tí wọ́n máa talẹ̀ ego tí wọ́n talẹ̀ mọ́ yín lórí lẹ́yìn wá orí yín burú wọ́n já tá a bá gbé tó kùkú o kémi àti ẹ tá a bá jọ já ìkúùkú gan tí bá lóṣèjú méjì kí tó lù ọ̀pá ọmọ pé mo sọ fátáìmù lórí ẹ̀ ni orí ẹ̀ máa burú. báyà ti wàhálà Baba Alado ẹ wá ẹ káàárọ̀. yọyọ àmì kò ní yẹlẹ fún. àmì ẹ yà kí ta alẹ́ jọ ń jà láàárọ̀ kùtùkùtù. yọ da fún. àmì nígbà tẹ́mi ń bẹ̀yìn èèyàn sọ̀rọ̀ yìí pé Tinubu ń tẹ́ wa lọ́rùn pírẹsidẹ́ǹtì wo ló ti jẹ́rí kẹ́lẹ̀ iṣẹ́ máa bọ̀ kò mọ̀ sí strike sọ́sẹ̀lẹ̀ rí ọmọ ìpínlẹ̀ kọ́ọ̀dù kan. kò ṣẹlẹ̀ àmọ́ iná wa ń sọ ní ìsinyìí pé Tinubu lókè Oríyọmí sálẹ̀ tí yóò sì ṣeéṣe báyìí Baba Alado lọ́nà wo. yóò ṣeéṣe bí báwọn yìí tí ń wọlé wa tí ń wọ́sọ̀ wá kì tí ń talẹ̀ máa lórí torí kìí ṣe pátì Tinubu wọn wà sọ̀rọ̀ mi yòó ebi APC Tinubu tí Tinubu bá jẹ́ olójoro ni kò ní pé nítorí pé ó ń jẹ́ pírẹsidẹ́ǹtì pé pátì tó ń bá wà dandan láni kó wọlé a sì ti mọ bàbá wa bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi yòó a ti mọ̀ kó nínú re ni ní tí ó bá lẹ́tọ̀ọ́ lòun ó ṣe kò sí inú pé ẹ̀ka wá fi kan yàn kan jẹ wọ́n wá ń bá yín sọ̀rọ̀ pé Oríyọmí tó wà lákọ̀ọ́dù ó ti gbìyànjú ó ti ń sin ọmọ ènìyàn bọ̀ tipẹ́ ó tún fẹ́ sìn wá síwájú sí kí wá ní yóò burú tá a bá rí èèyàn tó fẹ́ mú ìdẹ̀rùn ìdẹ̀kùn tó jẹ́ ara wa tó jẹ́ mẹ́kúnnù tó gbọ́n tá à ń sọ tí ó mú ìdẹ̀rùn wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a bá wá tẹ̀lé eléyìí tó pé wọn ó fàyàn kalẹ̀ nínú ẹgbẹ́ tiẹ̀ àwọn ti talè wọ́n ti ta gbogbo ẹ̀ máa lórí kò sí tí wọ́n ti tà tó eléyìí tó pé òun ń bọ̀ ìwà wo lẹ́ẹ̀ka mọ́tẹ́fì sọ pé ó ti ẹ̀lẹ́gbẹ̀ẹ́ Oríyọmí ẹ wá ń pé Oríyọmí mọ́ sòṣèlú ṣebí ó dá sọ̀rọ̀ lù ẹni tó bá lè tòlù tó lè to ilé yóò lè torí di stéètì òun gangan lọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ bẹ́ẹ̀ sì gbowó wá fún mi ìfẹ́ ẹgẹ́ mi tí mò ń gbìn ló ti tó mi. ṣé gẹ̀gẹ̀ wá rí Baba Alado ẹ wá ṣe ẹrẹ́ yìí náà ẹ mọ̀tò àwọn aládùn lọ́kùnlọ́kù ibi tẹ́ bá fẹ́ tó sí ibi tẹ́ bá ń lọ gan ni kẹ́yìn gangan sọ. mo sọ̀rọ̀ lórí ẹ̀mí Tinubu lókè Oríyọmí sálẹ̀ mo ń dúró de kí Sunday Igboho sọ̀rọ̀ tẹ́lẹ̀ rí bàbá sì ti sọ̀rọ̀ bó ti ń ráwọn fídíò kan náà sì ní kẹjá tẹ̀ ládàrí wa Tinubu lẹ́ẹ̀kan sí Oríyọmí from the beginning from top to bottom. ìdọ̀kan jẹ́ ẹ gbowó wá ni o tòótọ́ ni. ìkànnì am speechless ọlọ́run bá ti yá rẹ jẹ ni ìyá yóò ṣiṣẹ́ àṣejẹ ni ìwọ tó ló speechless yẹn ó gbọmọ sí láìpẹ́ tó speechless tí ó bá ti yẹ jẹ ìyá yóò bàjẹ́ yẹn yẹ ò ní kájọ rí èmi ọba fún ẹnìkan ní kí n bí ọ léèrè ẹnìkan ní kí n bí ọ léèrè lẹ́sàn 350. tẹ́ ẹ bá mọ̀ pa wúlò fún yín ẹ gbowó wá o tó o bá ti gbowó wá o lè jẹ́ pé ìwọ tá a súnmọ́ jù gan àwọn alágbàdà máa gbé ọ sí pè kówó wá o lọ́mọ ti sọ yẹn o ohun ọmọ mi lẹ́gbọ́n yẹn o ohun ọmọ mi lẹ́gbọ́n yẹn o nítorí ká sí lọ́fẹ̀ẹ́ ní kankan kan ní kọ̀rọ̀ kan dú nítorí yẹ ká sí lọ́fẹ̀ẹ́ àti sẹ́kùn yín lọ́fẹ̀ẹ́ o bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ ní di social media wọ́n lè mọ́ padà sponsor wa sí yín gan wọ́n lè mọ́ padà sponsor wa a lè mọ́ padà léyìn gbowó wa gan táàtù wá decide pé ilé ìyá wa gbé sépè táàmù fún ọmọ ọmọ mi lẹ́gbọ́n yẹn o ohun ọmọ mi lẹ́gbọ́n yẹn o àti ṣe tọmọlúwàbí wa àti ṣe ti yòó okùn táwa náà jẹ̀wẹ́ kówó wa o. ẹ̀gbọ́n tí mi àwọn ẹgbẹ́ yín tó náwó gan ọ̀rọ̀ mi olóṣèlú kankan tó ti gbowó fún mi o olóṣèlú kankan kò tí gbowó fún mi rí láyé o ẹ gbowó wa o. àní 1 million àwọn tẹ pàtẹ́ fídíò ó ní ti bá ṣe tẹ́ fídíò yẹ tẹ́kùn máa tó tẹ 1 million o mọ̀ nǹkan tí mò ń sọ fọ́nì tìǹkà o mọ̀ nǹkan tí mò ń sọ torí bá a ti ń gbowó lọ́wọ́ olóṣèlú. tiwa lẹ́ ń fi wé ti èèyàn kan tí ń ta sùnà dàbà wèrè kan tí ń ṣe télọ̀ lójú ṣé sọ̀kọ́ ti social media influencer. máa gbọ́ o àwọn Tinubu tí mo ti ń tẹ̀lé tipẹ́ gan wọ́n rí mi kán sọ pé ọmọ yìí tiẹ̀ try fún wa ó fara gbòòní ó forí gbé pé ó lù sí platform torí wa tán tẹ 1 naira rí sọ̀rọ̀ mi yọ so kí n tún wá ṣe ọ̀fẹ́ next election ní tó wá ń bí mi inú jù ní pé àwọn bàbá Tinubu sì lọ́mọ kówó fún lẹ́gẹ́ tí wọ́n ti gbójú sí kámẹ́rà rí lórí ọ̀rọ̀ wọn gbogbo àwọn kata ife tí ó ní dákọ̀ wọn ta ni mo ń fáwọn pípìlà advice náà àwọn tí ò ní tí wọn lò náà padà lọ kówó fún àwọn tí ò tiẹ̀ ní dákọ̀ wọn rárá. fi wọ́n lẹ̀ ojú wọn bò fi wọ́n lẹ̀. tí PDP bá gbowó wá ẹ má sọ pé ọ̀dàlẹ̀ ní mi pé mo cross o tí PDP bá gbowó wá á bò sí yín lójú gidigidi gan o. ó dà ẹ má bàbá. ṣé ní federal àbí nípínlẹ̀ Ọ̀yọ́ náà. kó jẹ́ PDP kó jẹ́ ADC kó jẹ́ APC kó jẹ́ akọ̀tún fọ́sán fọ́sán àbí nípínlẹ̀ Ọ̀yọ́ ṣé ní ti federal àbí nípínlẹ̀ Ọ̀yọ́. gbogbo àti federal gbogbo ẹni tó bá rí ó gbowó wá á fẹ́ ba nǹkan jẹ́ náà láyìn tí wà ní ìwà àráyé o. o láìkí kẹjọ pọ̀ tiẹ̀. ẹni tó bá kọ́ gbowó wá ni o torí ẹni pé òun kébékébé lọ́mọ yìí ó tún ti switch. wo mo ń wo picture pé àjàdí kan bọ̀ bó jáde àdín ló gbowó wá òun náà ládìbò fún. o tiẹ̀ ń dáhùn ara social media lóhùn àwọn yẹn ti ponú jù láyé. ọ̀gbẹ́ni mo try lórí ọ̀rọ̀ Tinubu mo try o ó wá jẹ́ pé tí option bá jáde àwọn tí ò rí wọn ní first election náà ló ń gbowó fún báyìí tó yẹ kó rí bẹ́ẹ̀ ni. àwọn náà gbọ́dọ̀ jẹ́ kó ọ̀pọ̀ àwọn single ladies èmi ò ráyè rí Tinubu náà ni nígbà tó bá jọkọ̀ yà lọ́jà gan mo yóò ti tẹ́ mi lọ́rùn ní gbọ́dọ̀ sádùrù wà láti mo ṣe lórí ọ̀rọ̀ Tinubu yẹn ó wá jẹ́ pé àwọn tí ò tiẹ̀ sìn kankan náà kówó fún ní next election. àsọjà ni. wàhálà tó bá láwọn ìfẹ́ padà fẹ́ lọ lò ṣá wà kọ́kọ́ fọ́. àwọn tí wọn lè ṣe fídíò ẹyọ kan fún yín ó dùn mí o
ìlú àwọn ẹgbẹ̀rún àwọn erékeré wa ní Ìbàdàn wọn á bíwú erékeré dáa kó dún bí táwa bá ti ń kí erékeré ó pò ń jẹ kí erékeré ó pò ń jẹ tó ń fi yó. ké ìwà náà mi ò mọ yan o àmọ́ àwọn tó yẹ kó gbé wa débẹ̀ kò yẹ kí n switch o kí n lọ support Oríyọmí ṣé wọn kò wó wa báyìí o tán bá lè lọ sáré ajá kìíní against Alhaji yóò lè díẹ̀ o ìtọ̀rọ̀ mi gan burú ju tọmọ olórí burúkú tẹ̀ ń wò yìí lọ. eléyìí ọ̀rọ̀ tí ẹ lé ju tèmi lọ eléyìí fẹ́ dáràn ni o eléyìí ò mọ kẹjọ pọ̀ o kò gbọ́n pa o. gbọ́n kankan o ọ̀rọ̀ tó jẹ́ pé láàrin ìgbà tẹ́bí fẹ́ dìbò yẹn gan á dá sí yín lọ́rùn bí ọ̀ràn ẹ̀ ní ráyé election ẹ̀ mọ̀ wá wa kí bá lọ kọ́tù ẹ̀yin bẹ́ẹ̀ bá fi gbogbo ní tó yẹ kẹ́ fi campaign káàkiri tẹ́ tó fi ń bá wa ṣẹjọ́ orí yín máa pé ẹ sáàjẹ́ kó ló ṣe dúkàn àìjá kìíní kan tẹ́wó ẹ bẹ́ẹ̀ gbogbo gbogbo ọ̀nà tí mò ń dá gan fọ́nì ti kà ọ̀ràn tí ò yọwó ni wá imagine pé ọ̀ràn yọwó. kan tẹ̀ wá máa gbówó sí kan wá fi tọ̀wó. kan wá fowó sí. Ṣèyí Tinubu àti táàgì wọn jàre ẹgbẹ́ yìí ò rí tiwa lónìí ṣẹṣẹ Tinubu sọ pé àwọn ọmọ ẹ ti ń já Alado ni ládùúgbò wàhálà mi ní first election àwọn ìyá lọ́jà náà ṣe wọ́n sọ pé àwọn ọmọ wa ni wọn kàn fẹ́ ṣe tiwa náà ni kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́gẹ́ olórí burúkú lẹ́gẹ́ yẹn ebó òun máa ládùn. o mọ nǹkan tó fọ́ọ̀nì ni ẹnìkan wá sí. ọmọ ilé làbóyè ẹ má jẹ́ ń tàn yín o ìyìn tí ìrì olóṣèlú tó gbowó wa ni mo sì fi wà lọ́dọ̀ Alhaji o tó lóṣèlú kankan bá gbowó wa máa bèèrè sí wọn. ọmọ ilé làbáyọ mọ́tàn rẹ o èmi náà ní mọ ìdòkúta campaign o àwọn tó ní pé àwọn èèyàn rí mi mọ́ wọn rò pé bóyá ó ti sẹ́ẹ̀tì kò jẹ́ kán gbowó wa lóye mọ́ sọ pé olóṣèlú kan kò tí ì lò mí o a ti wà òkun báyìí o Ṣèyí Tinubu tẹ̀lé ní pé ká ṣe fídíò fún wọn rí títí wa rò gbogbo àwọn ìyá lọ́jà yẹn ló yẹ kán rí títí wa rò nígbà táwa kan bá ń ṣiṣẹ́ táwọn kan jẹ́ tó wá yẹ kó rí bẹ́ẹ̀ ni. Why not tell Alhaji ìwọ̀n bá ló lè ṣe kúbẹ́kúbẹ́ tẹ̀lé olówó mọ̀ olówó ló yẹ kó mọ ẹ̀tọ́ járe ẹ nà ìwọ̀n bá ní. that kind thing ohun ọmọ mi lẹ gbọ́ yẹn o that kind thing. ẹ bá mi sọ̀rọ̀ mi létí Ṣèyí Tinubu ni o ẹni pàwọn alájà fún bàbá Tinubu 2023 election gbogbo ayé mọ̀ pé mo gbìyànjú bí mo ṣe ṣe ti Tinubu mo ṣe ṣe ti gbowó ń gbà yẹn èmi ò ní gbé o àìbá àmọ́ PDP lè gbé owó wá kí wá yíjú padà lọ́la mi ì ṣe ọ̀dàlẹ̀ Tinubu mọ́ báyẹn o mo ti try o ẹ̀tọ́ mi là ń béèrè gbogbo àwọn ọmọ kata ife yẹn ní jọrọ bàbá Tinubu àwọn ọmọ pẹ́lá yẹn ní jọrọ àwọn tí wọ́n tiẹ̀ ní dákọ rárá àwa làwa fi platform wálẹ̀. àwọn tẹ́lẹ̀ mọ̀ bá tó káwọn èèyàn mọ̀ búlì wọn kí ló fẹ́ wọ́n àwọn ìwé lẹ́yìn máa búlì tèmi àwọn ìwé lẹ́yìn. máa gbọ́ kan imagine pé APC yẹn gbowó fún mi kan empower mi bí mo ṣe wà kan imagine bí ló ṣe kàn dàrú torí Tinubu. jẹ́ ká wá wò pé wọ́n tún wá gbowó fún ẹ pé kò ṣiṣẹ́ nu state náà nǹkan Ọ̀yọ́ state ṣé wàá wá lè ṣe. ṣé fún gọ́vnọ̀ tó bá lówó ni màá tẹ̀lé tó bá gbowó wá fún mi ni. àwọn èèyàn máa ń wọ ẹ. ó dà mo ti gbọ́ mọ́ bàbọ̀. àwọn ọmọ Nàìjíríà máa ń wọ ẹ láti lágídí gbà. mọ́ bàbọ̀ sẹ́ mọ́ bàbọ̀. àwọn Nàìjíríà máa ń wọ ẹ láti lágídí gbà. wọ́n sọ pé dalẹ̀ ní ọ̀pẹ̀ ẹnu tó ń ṣe yìí o. o mọ iye èèyàn tó ń wo platform mi ni o mọ báwa ṣe ti tó o mọ báwa ṣe ti tó bí tó ni. o mọ báwa ṣe ti tóbi tó ni. wọ́n pẹ nìkan náà ní Yayi bí Yayi Ogun State yẹn bá kówó wá ká da ìlú rún torí wọn anybody tó bá rí kówó wá ó ti dọ̀rọ̀ owó báyìí ó ti já sówó wá ti ṣe ọ̀fẹ́ fún wọn sáà sọ̀fẹ́ fún wọn á ti sọ̀fẹ́. wọ́n wá lọ́mọlúwàbí ni ẹ́ wọ́n lè mi lọ dalẹ̀ wọ́n lọ́mọlúwàbí ti tó. ó ní bí ọmọlúwàbí yẹn dé dúró tó mọ̀ pé mo ṣiṣẹ́ fún Tinubu gan mo sì lo ìjọmọlúwàbí yẹn gan wọ́n tún lo against mi ni wọ́n fi support mi rí. so kí wàá láǹfààní. nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ kìí ṣe nípìnlẹ̀ Ọ̀yọ́ lèmi ń jà fún federal bàbá Tinubu mo ń jà fún bí mo ṣe jà wèrè sí Tinubu lọ́dún. àwọn kan dúró pé kó sọmọlúwàbí ẹ̀ délẹ̀. máa gbọ́ mo ti sọmọlúwàbí fún Tinubu sẹ́ẹ̀ torí Tinubu ni Túndé ẹ̀nà tó lè post ní mọ́ láyé ṣé wọ́n mọ̀. torí Tinubu làwa ṣe ṣépè fún Túndé ẹ̀nà tí ewé náà bí dáná àwọn content creator tó lè ṣépè fún Túndé ẹ̀nà tí ó sì tún SCC. Túndé ẹ̀nà tó rárín máa yé ni ti mélòó nínú àwọn tó ń kó yẹn ni ó lè gbé Túndé so torí títí bàbá Tinubu Túndé ẹ̀nà tó fi lè post ní mọ́ wá dúró nǹkan tí mò ń lù sí nítorí Tinubu àwọn olóyè àṣẹ mi èmi lóyè àṣẹ wọn náà kò yẹ èmi lóyè àṣẹ wọn náà so tí wọ́n bá gbó wá ní ọ̀dà pàṣẹ. wọ́n ní pé kò yẹ kó mọ béèrè owó pé kájọ tún lù ṣe ní kókó. nítorí pé yóò túnṣe náà láti campaign fúngbà yẹn ó dẹ̀ ti túnṣe kó tán ẹnu tí a náà sí náà ẹnu tí ń bàjẹ́ lọ. olórí burúkú wọ́n wá lọ́lọ́ṣèlú alátẹnujẹ ní ọ́. alátẹnujẹ sì da ẹ̀yàn underestimate ní alákùn jẹ ọpọlọ ríbi tó tutù bá sí látijọ́ tá a ti ń lọ́yà sáwọn Tinubu kí la rí bọ̀ bẹ̀ kí la rí mú bọ̀. tẹ́sí ń gbọ́ ẹ̀yin wòye tẹ́wà alábìdì omi tẹ́wọ́n sọ pé orí ìyá ayé kan burú ayé yóò dá. mo fànà bí ọ̀dọ́ búra. èwo ni olówó mi sọ fún mi 2 million ẹ̀ ẹ̀ jẹ́ ìyáyé mo gbá pàṣẹ tó dájú sùn ti 1 million every month. mo fànà bí ọ̀dọ́ búra tí Peter Obi Àbátíkù bá gbowó wa pé ká ṣiṣẹ́ fáwọn òkò táwọn sọ sórí òrùlé àwọn bàbá Tinubu wọn ní láìkẹ́ rárá. owó ni mo ta sí olóṣèlú kankan tí gbowó fún mi o mò ń polówó ara mi fún yín ni o
tẹ́ bá lọ gbówó fáwọn kan tẹ́ bá lọ wà ní opposition ìgbésí wa máa gbé wọn sípò. Imagine kó jẹ́ pé àwọn Ṣèyí Tinubu yẹn Ṣèyí Tinubu sọ pé òun ò mọ̀ mí ni Ṣẹ́gun yóò sọ pé àwọn ò mọ̀ mí ni bí mo ṣe ń sọ́fà tó lórílẹ̀‐èdè yìí. bẹ́ẹ̀ bá ti ń rú yẹ kó mo ti fara ṣe. ládùúgbò iṣẹ́ tí mo ṣe fáwọn Ṣèyí Tinubu tẹ́ bàbá mọ yìí mi tá bá fi wá lọ rà mí against Tinubu ẹ̀ mọ̀ pé yóò le díẹ̀ yóò le. bẹ́ẹ̀ bá ti ń rú ó yẹ kó mo ti fara ṣe. ó yẹ kó mo ti fara ṣe odidi ọdún mẹ́rin. o ní jẹ́rìí ayé. Odidi ọdún mẹ́rin ni mo fi polówó Tinubu. owó wo ni o lè la yìí owó kéékèèké tí ń fẹ́yìn wèrè yòókù ló pé ní owó influencer ni o lè la yìí mo rò pé ó yá wèrè. nínú oye ṣé tí bá ń tàgì irú ọ́fíìsì Tinubu yẹn sanwó owó 10 million béèrè lọ́wọ́ wọn àbówó 100,000 10 kò jù ṣé ìyá wèrè. tó bá fún mi 100k owó pé mo wá kí owó mọ́tò mi kò tó gbé. o mọ iye táwa gan fi ń gbólóso lórí òkè Olúyọ̀lé lórí torí ẹni ní lọ́la pé wá ní orí ẹ̀kan yìí. lórí ẹni ní lọ́la pé mo bẹ̀rẹ̀ sí ní campaign against party kan ẹ mọ̀ bí mi sọ̀dàlẹ́ o wọ́n ti fowó rà mí ni o APC bá mọ̀ pé mo wúlò fáwọn kan tètè gbowó wá báyìí APC náà bá mọ̀ pé mo wúlò fáwọn kan tètè gbowó wá báyìí mo mọ nǹkan tí mò ń rí o tí opposition bá fi lè gbowó wá gbogbo àwọn òbí kùbánà tẹ lọ ń kó mọ́tò fún yẹn wọn tó gbé wá ṣépè o tí ó sì sin tí ó tẹ̀ yẹn yọ àtúntọ́ ní ẹ fowó wá o Ṣèyí Tinubu bá ti yà lọ́jà wọn ò ní sọ pé àwọn orí mi gbòòrò wọn sí láwọn ọmọ mi mo sì lóyà lọ́wọ́ léèyàn lóyà fún Tinubu lóyà lè sí ní mí àwa àmọ́ ìdí tó jẹ́ pé ní tí mo máa ń sọ fún wọn náà nìyẹn pé tẹ́yàn bá lóyà ní tó kálukú ló jẹ lẹ́ni bọ́dì ń wà tẹ́yàn bá lóyà kò mí pẹ́ bóyá ó ti gidi síbẹ̀ o ẹ máa ń sọ lóyà tiẹ̀ yẹn bó ṣe lóyà yẹn máa ń sọ. ẹni pé kí n máa ṣe fídíò kí ẹsẹ̀ máa táàgì Ṣèyí Tinubu Ṣèyí Tinubu sọ pé òun ò rí mi yóò sọ pé òun ò mọ̀ kí mò ń ṣiṣẹ́ Ṣẹ́gun yóò rí mi ni ẹ̀gbọ́n yóò rí mi. ó ṣe wà nìyẹn o. wọn mọ̀ kí mò ń ṣiṣẹ́ láti 2023 wọn mọ̀ pọ́mọ Tinubu ni mí Ṣèyí Tinubu sọ pé àwọn ò rí mi. ó ṣe wà nìyẹn o. àbí ìyá lọ́jà ni wọ́n sọ pé ọgbẹ́ni irú tí wàá kọjá pé ẹ̀yin wèrè kan social media ó sọ pé bẹ́ẹ̀ bí o abẹ́ ìyá wèrè ìyá yín fẹ́ bàjẹ́. ó mọ tí mo ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fi Ọlọ́run búra tí ADC bá gbé owó wa lọ́la fún federal kó mọ́ dàbí gbà pé ọ̀dàlẹ̀ ni bọ̀bọ̀ yẹn mi ò sọ̀dàlẹ̀ o ẹ̀yin lẹ́rí wa bí gbà pé àwúlò fún lẹ́yìn tó bá rí wa àwúlò fún bara wa mọ́ yín lọ́wọ́. Big Fish dáhùn fún àná test mi WhatsApp Big Fish dáhùn mi test mi WhatsApp náà ó tó jọ mẹ́ta má ti ẹ̀ dákun wèrè TikTok. mi ò kì í ṣàkọ́dù ọlámọ́mì mi ò kì í ṣàkọ́dù gbogbo wa mi ì ṣàkọ́dù. àkọ́dù kí ni APC sì ṣe manage torí àwọn akíyan làbí sí ń tọ́jú wa àwọn akíyan làbí sí ń tọ́jú wa pẹ̀lú àwọn. tó o kì í ṣe àkọ́pàá tìbáyìí. mi ì ṣàkọ́dù mi ò sí nínú ẹgbẹ́ kankan ẹgbẹ́ tó bá kówó wa là ń lọ kò sí nǹkan kan o torí kọ́mọ́dé àgbà yìí pé ọmọ yẹn ti wà ní APC kán wá mọ̀ fẹ́ gbogbo wa APC ò sórí kankan fún mi rí o APC ò sórí kankan fún mi rí bẹ́ẹ̀ ni APC ò sórí kankan fún mi rí. that kind thing APC ò sí mi lórí kankan wọn sí mi lórí wọn sórí fún mi rí láyé. ọmọ yẹn ti ń já yín tán báyìí o tó ní lẹ́tà lẹ́jọ́ ọmọ yẹn ń já yín tán o kẹ́ mẹ́ gbọ́. láti ìjọ tí mo ti ń fara gbolẹ̀ fún APC wọn sí mi lórí rí láyé. wọn sí mi lórí ọmọ yẹn ń já yín tán báyìí o. wọn sí mi lórí ẹ̀yin wèrè tẹ́ wá tàwọn àtàkàdé orí social media ọlọ́run bá ti ya ìlú ní ìdẹ̀mí. ọ̀pá tó súnmọ́ àwọn Ṣèyí Tinubu yẹn ló máa sọ̀rọ̀ aládùn fún Ṣèyí yẹn kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ wọn ṣe mí lórí rí o àwa la fara gbolẹ̀ fún bàbá yín nígbà tí wọ́n fẹ́ ṣe 2023 election ẹ̀ ṣe gbígbà pẹ̀lú wa o. that kind thing kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn. má ṣe o that kind thing. mo mọ̀ pé èyí tó dára lọ́wọ́ ó ṣe. àmì jáde brọ́dà mi ní wáyẹ̀tì ẹ máa fẹ́ máa ṣòṣèlú ẹ máa sọ pé we no dey give shishi mo rò pé ìyá wèrè we no dey give shishi wèrè wo we no dey give shishi kíni. so mo wà ní trial kò bá jẹ APC kò bá jẹ PDP ló fẹ́ gbowó wa ẹ gbowó wa o káàdà yín dá wa náà. ẹ̀rọ àwọn bá àwọn èèyàn pé o ti wà pẹ̀lú ẹnìkan nǹkan. àwo Fájìmí wọn fún mi lówó kankan 2023 wọn fún mi lówó kankan ǹjẹ́ mi ò jẹ owó APC rí wọn fún mi lówó rí láyé látijọ́ mo ti ń support wọn. tó gbọ́n tẹ́nìkan sọ bí wọ́n ní ẹnìkan sọ pé àkọ́pà ti ń kọ́. mi ò sí lákọ̀ọ́dù pati o mi ò sọ mà kọ́dù o mi ò sọ mà kọ́dù o olórí burúkú kan gbowó fún mi o. dákàntì ọmọ àǹtí mi dákàntì. mi ì sàkọ́dù o ní tí mo sì fẹ́ ń jápá kan APC torí Tinubu náà ni àwọn bàbá yòó lè rí náà rí mi àwọn ọmọ wọn gan wọn rán mi sẹ́. ẹ nà ó. lórí ìgbà àti ọmọ mi lẹ̀ ń gbọ́ yẹn o dákàntì ọmọ àǹtí mi. èèyàn máa ń lùsọ̀ ọ̀nà méjì ni a ṣiṣẹ́ fún yín afa agbolẹ̀ ẹ̀yin lẹ̀ ẹ̀jẹ̀ blọ́gì ò lè post wa mọ́ ẹ̀jẹ̀ blọ́gì ò lè post wa mọ́ ẹ̀ àtúnjèrè yín. olóṣèlú máa ń stain èèyàn ni wàhálà investment tó yóò jẹ́ láyé ò bá jẹ́ áńgẹ́lì tó bá ti lè fẹ́ contest olóṣèlú. dúró yìí lónìí BBC News yẹn máa ń gbà fún interview. ọ̀fẹ́ náà máa ń ṣe àwọn náà máa pè é fúnra wọn.
tó bá fẹ́ jẹ́ kán pé ìwọ náà ò kéré o lè di ẹnu wọn pẹ̀lú àkáǹtì ẹ pé ṣe ya wèrè ní ẹ wá interview mi náà ò kéré náà. bóyá Alado ti gbàgbé kó ló ń ṣe àwọn live yìí oríṣiríṣi fídíò lórí list tó jẹ́ pé tí n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí àwọn fídíò yẹn ilẹ̀ òkun ọjọ́ ó ti lọ ṣùgbọ́n Alado yẹn náà ló wá jáde tó sọ pé kò ń ṣe nítorí owó o. gbogbo nǹkan tí mò ń ṣe fún Pẹ̀nkẹ́lẹ́ Mercy kò ń ṣe kó sanwó fún mi bọ̀ ó máa ṣe dáadáa lèmi ṣe ń tẹ̀lé. bóyá Alado ti wá gbàgbé kóun ti jáde publicly pé Alhaji ẹ tètè gbé owó wá o because tán bá fi lè hijack mi mọ́ yín lọ́wọ́ èmi ń lọ nìyẹn màá dẹ̀ bó fún yín kábàkàbà màá jáde fún yín tún fún ṣẹlẹ̀ mi lọ́la yìí pé mo bẹ̀rẹ̀ sí ní campaign against party kan ẹ má bu mi sọ̀dàlẹ̀ o wọ́n ti fowó rà mí ni o APC bá mọ̀ pé mo wúlò fáwọn kan tètè gbowó wá báyìí APC tá bá mọ̀ pé mo wúlò fáwọn kan tètè gbowó wá báyìí mo mọ̀ nǹkan tí mò ń rí o. bóyá Alado ti gbàgbé pò náà ló ń sọ̀rọ̀ yẹn mi mọ̀ bóyá àwọn ọmọ yìí máa ń fa nǹkan tó ju agbára wọn lọ ni I don't really understand níṣẹ́ tó wá jáde sìn tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn sọ̀tún tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn sósì ẹ̀yin tèmi kí ni tẹ́yin rò nípa sinẹ́rù yẹn ẹ máa bá mi drop ẹ̀ sí comment section. Number 1 ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí báyìí Alado I really pity you sincerely speaking because ó ti jẹ́ kí funny thinker kó affect life ẹ̀ kó inflict àwọn nǹkan tí ò necessary tí ò wá okay ó ti jẹ́ kó inflict ẹ̀ sínú ayé ẹ̀ táànù Alado fi kọ́kọ́ sí mí nìyẹn because ó mọ irú èèyàn tí funny thinker jẹ́ kò ṣẹ̀ṣẹ̀ kí n bá níjà fún and gbogbo tá à ń sọ yìí sìn nígbà tí ó bá fi dà wáyé báyìí ó tún dà wáyé nìyẹn kò sí tó kàn yóò ti ṣẹ̀ṣẹ̀ mọ̀ ṣe èmi àbí ẹni tó ń tà rí nígbà tí ó fi mi wá sọ́dọ̀ Alhaji ní dọ́kìnrin àná ṣé irú èèyàn báyìí ló wá yẹ kí Alado allow rẹ̀ láti change the mentality tó wà lọ́pọlọ ẹ̀ I don't really understand ó wá jáde ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lóríṣiríṣi Pẹ̀nkẹ́lẹ́ Mercy ni o kò ń ṣe pé torí pé wọ́n á kankan kò ń ṣe pé torí pé wọ́n fẹ́ gbà kankan lọ́wọ́ ẹ̀ ṣé o ti gbàgbé pé o sọ ní live pé ẹni tó bá gbowó wá nígbà tí funny thinker bẹ̀rẹ̀ sí ní inflict àwọn nǹkan kan sí ọpọlọ ẹ̀ ìwọ ti sọ jáde pé ẹni tó bá gbowó wá ni ìwọ ó tẹ̀lé Ọ̀yọ́ state ẹ mọ̀ gbọ́ o ó ní kẹ́ tó wá ó ní ẹni tó bá lọ́pọ̀lọ́ máa rí sí pẹ̀lú mi ṣérú ẹni tẹ́ fẹ́ rí sí pẹ̀lú rèé ó yá ẹ sọ fún mi ẹni tó fẹ́ tà ìsopọ̀ ẹrú Alhaji tó wá di igi burúkú sìn òun ni wàá kàn déédéé lọ síbẹ̀ ó mọ̀ pé ìyàtọ̀ wà nínú ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún yín ìyàtọ̀ wà nínú pé tí n bá mú yàn bí ọmọ àti ẹni tí ẹnìyẹn bá mú wá bí ara àtà ẹ mọ̀ pé ìyàtọ̀ máa ń wà. Number 1 ni pé ẹni tí mo mú bí ọmọ mo máa ń rí bí ẹni pé àwọn nǹkan tí mo ní òun ló ní tí o bá ṣe pé ẹnìyẹn bá di ìbéèrè àwọn nǹkan kan lọ́wọ́ mi pé dáàdì mo máa fẹ́ gba nǹkan báyìí mo lè mọ̀ tí ọkàn mi tẹ̀lé because màá máa rí bí ara tèmi bí ẹni pé àjọ ní kinní yìí ni àjọ ń ṣe kinní yìí ni ó jẹ́ kí Alado máa wò pé Alhaji ò tiẹ̀ ṣe nǹkan báyìí fún mi ṣùgbọ́n ẹni tí wọ́n mú wá bá Alhaji tó mú wá as through your own influence ilé èlò ló fẹ́ gbalé ó dá Alado mú lọ síbi tí ó ti gbalé 600,000 àbí ẹ jẹ́ kí n tẹ̀yẹ́ sí ẹ èlò ló fẹ́ fi jẹ 200,000 ó yá gbà manage ilé lóṣù ẹ ti understand through influence tiẹ̀ ìwọ wá wò pé èmi ò gba owó direct lọ́wọ́ Alhaji ń rí ìwọ gẹ́gẹ́ bí ẹni pé àjọ ní kinní yìí ni àjọ ń ṣe kinní yìí ni like this one is my son bẹ́ẹ̀ náà ni bàbá sí ọmọ nínú ilé sometimes téèyàn bá mú àlejò wá pé láti mi ẹ̀jẹ̀ bá mi ẹ̀pẹ̀ ẹ̀ ni ìdúró ìtàn ṣe ẹ̀pẹ̀ nìyẹn gbọ́gbọ́n àwọn ògbà láti ẹ̀wò mo fẹ́ nídìí nǹkan kan wọ́n wò pé you can do anything that you like wàá wá ságídí igbó wàá advert ara ẹ wàá promote iṣẹ́ wàá ṣe bó bá ṣe wù ẹ́ wọ́n mọ̀ pé a lot of money people are generating a lot of money on YouTube and those are the ways that you can earn money to promote your business to promote your work like tó bá dẹ̀ need assistance wọn personally one Alhaji mo need assistance yẹn mo need kíní kan báyìí wọ́n rí ẹbí ẹni pé àjọ wà ní ọmọ mi lélẹ̀ ìdí nìyẹn tó yẹ pé kò ń ṣe kíní kò ń ṣe kejì kò ń ṣe kẹta kò ń ṣe kẹrin in fact mo ti rí tó ti organize a program pẹ̀lú èèyàn rí tó ń sọ̀rọ̀ lọ́jọ́ yẹn pé Alhaji ẹ ṣe gan ni o in fact privilege tí mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wárú privilege yẹn wàá rí ẹni tí kò need help báyìí wọn wàá lọ straight ni Alhaji ẹni need help ni wàá jáde wàá bẹ̀rẹ̀ sí ní sọ pé kíní kan tó ti ṣẹlẹ̀ for 2 years back tó jáde ó bẹ̀rẹ̀ sí ní sọ pé Alhaji wọn sẹ́yìn dáadáa èèyàn burúkú ni wọn ó bẹ̀rẹ̀ sí ní gbé bàbá yẹn ṣépè ẹnu tó sọ níwájú yẹn lẹ́yìn gbọ́ o tí n bá lọ wá fídíò yẹn gẹ́gẹ́ jáde ẹ máa rí i pé ó dàbí pé ti delete a lot of video nígbà tí gbogbo incident yẹn tó ń fìdí ọ̀rọ̀ police station kankan Alhaji sọ pé sẹ́mi ni Ṣèyí Mákindé ni báyìí tí o fi lè direct tó fẹ́ sọ sí Ṣèyí Mákindé ló ṣiṣẹ́ fún náà sẹ́mi mo fẹ́ jáde fún gómìnà ni and ìgbà tó ń ṣiṣẹ́ fún Ṣèyí Mákindé lélẹ̀ o bọ́sọ̀ online ni kò ṣe pé mo pè é pé Alado wá o jókòó báyìí ó yá mo fẹ́ jẹ́ kó bá mi ṣiṣẹ́ fún Ṣèyí Mákindé kò sí any agreement láàrin yín kò ṣe pé Alhaji pé ẹ jókòó pé Alado jókòó báyìí ìwọ fẹ́ fi Ṣèyí Mákindé blow online torí pé kí ni o mọ̀ pé Ṣèyí Mákindé fẹ́ lọ fún governorship ó dẹ̀ bọ́sọ̀ online òun wá pé fans àwọn tó nífẹ̀ẹ́ Ṣèyí Mákindé kàn máa comment lórí comment section ẹ kàn máa support ẹ kàn máa like post ẹ ìwọ náà ṣe jáde fún Ṣèyí Mákindé ló dẹ̀ bẹ̀rẹ̀ torí pé ó ti rí pé level àwọn tó like Ṣèyí Mákindé ó pọ̀ ju level àwọn tí ò like ẹ lọ ó dẹ̀ jáde ó kàn ń ṣe tiẹ̀ ní online ìgbà Ṣèyí Mákindé jáde ó ṣe kí lórúkọ rẹ̀ báyìí Alhaji náà ń ṣe tiwọn òun kálukú ṣe tiẹ̀ kó ṣe pé bíyà pé Alhaji pé ẹ jókòó pé ó yá wá jókòó báyìí mo fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ fún Ṣèyí Mákindé iṣẹ́ tó bá dẹ̀ ṣe fún Ṣèyí Mákindé at least nǹkan báyìí la fi máa pè rẹ
kò ṣe pé bóyá ẹ ní agreement kankan. Òun ló wá jẹ́ ká Alhaji sọ pé ó da irú agreement wo ló jọ wà láàrin èmi àti ẹ tí mo fi wá dé èèyàn burúkú. Normally tó bá yẹ pé ẹni tí tó ṣe kí lórúkọ rẹ̀ ní criminal case ní defamation of character àwọn ẹgbẹ́ lọ sí court náà tó bá dẹ̀ charge sí court ó mọ tó lè padà lead sí but at the end of the case wọ́n padà settle ẹ̀ pé okay fine kò ṣe pé nǹkan tí lágbájá mi lélẹ̀ ẹjọ́ ẹja settle case yẹn báyìí wọ́n dẹ̀ padà settle case yẹn ìgbà yẹn nǹkan mélòó lẹ ti jọ sí àìmọye gbogbo àwọn tó bá mú wá ságiri gbogbo báyìí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Alado Alado ló jẹ́ mú mi lọ sọ́dọ̀ Alhaji o mo ti padà sọ́ọ̀tì kìíní yẹn o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Alado wọ́n ti padà ra nǹkan báyìí fún mi o ẹ bá mi ṣe kìíní kan o ó wá jáde wà ní nígbà kìíní ṣé Alhaji ní Ṣèyí Mákindé tó ṣiṣẹ́ fún kí ló dé nígbà tó tí wọn náà sọ pé orí yàn olórí Ṣèyí Mákindé onáde juwọ́ sí ẹ báyìí oníjọ́ yẹn nínú ẹdùn jùláyé tẹjọ ń kọjá lọ kí ló dé tó lè lọ sọ́dọ̀ Ṣèyí ẹni tó ṣiṣẹ́ fún nìyẹn ẹni tó ṣiṣẹ́ fún nìyẹn ò ṣiṣẹ́ fún Alhaji náà so why ló fi wá jẹ́ pé Alhaji ló wá di burúkú níwájú yín sìn torí pé kíni torí pé nìkan ti sanwó fún ọ. why ẹja wa padà síbẹ̀rẹ̀ ó ní ẹlẹ́wọ̀n náà fẹ́ fi ṣe gọ́vnọ̀ ṣé èyí ló fẹ́ wà lórí ẹ̀yìn ni wọ́n fẹ́ jókòó tì. bàbá wa Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ gẹ́gẹ́ bí arákùnrin yẹn ṣe sọ wọ́n rìmáǹdì bàbá sẹ́wọ̀n. bàbá kúrò ní rìmáǹd wọ́n lọ jẹ president ní straight and we have a lot of notable people tó jẹ́ pé wọ́n ti lọ sẹ́wọ̀n wọ́n dẹ̀ tún padà wọ́n rìmáǹdì wọn wọ́n dẹ̀ padà wá wọ́n dẹ̀ tún á di nǹkan ńlá Fẹlá Aníkúlápó Kútì bàbá lọ ohun tí ẹ máa ń lọ ṣeré ń tiẹ̀ ni because wọ́n máa especially àwọn gọ́ọ̀mẹ̀ntì tó fẹ́ máa ń oppress àwọn tí ò jẹ́ nǹkan kan wọ́n kàn máa ń rán bàbá lọ ṣeré ń tiẹ̀ ni olóyè Sunday Igboho tó tiẹ̀ wá tún wá gbé sórí gangan sìn bàbá náà ti rìmáǹdì bàbá náà ní Benin Republic bó wá ni wọ́n rìmáǹdì bàbá náà tó o bá sọ pé o fẹ́ jẹ́ èèyàn ojú ẹ̀ ó rí inú ayé yìí lọ béèrè gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn títà pé ní èèyàn ńláńlá lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan Nelson Mandela lọ béèrè tójú ẹ̀ rí gbogbo àwọn tó jẹ́ notable persons gbogbo wọn bá tá ló ti ní challenges wọn lọ́tún lọ́sì so ẹ fẹ́ ṣe kinní kan o fail woefully so gbogbo àwọn ọpẹ tó kan jáde tó kan sọ lọ́tún lọ́sì yìí ń wò pé ẹni tó bá lọ́pọlọ yóò lè bá a lọ yóò lè mọ rísì pẹ̀lú mi kò sẹ́ni tó lè lọ́pọlọ tó lè bá irú ẹ̀ lọ Alado tó rántí mọ̀ pé ló ń jẹ ìyà ní ti fún lọ́rùn àpò mi bá sá ti kún kò sí tó kàn mí kí n ta àwọn èèyàn mi kí n tàn wọ́n fún àwọn kí lórúkọ ẹ̀ ta lè wá fẹ́ tàn ta lọ irú ọpọlọ wo lélẹ̀ tí ẹ wá fẹ́ gbé kalẹ̀ tí ó fún wọn fi tàn àwọn èèyàn ìyàwó mi ó wà ní oyún gbà yẹn emotional blackmail ta ní 2026 tó bá tiẹ̀ sọ̀rọ̀ in a reasonable way àwọn èèyàn tẹ̀ bọ́ bó ṣe ń sọ̀rọ̀ yìí wàhálà kò sẹ́nibọ̀dì tó bá as in sensitive person tó kàn lè reason pẹ̀lú ọ̀rẹ́ rárá ó jáde ó bẹ̀rẹ̀ sí ní defame orúkọ èèyàn níwọ̀n ìgbà tẹ̀ tiẹ̀ tí close tó báyìí and kìnìyàn lélẹ̀ àìmọye àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé òun ló máa ń ṣẹlẹ̀ tó máa ń mú torí pé kí nǹkan kan ó lè ṣẹlẹ̀ ni yóò wá mú ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwa rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Alhaji àti Alado yẹn bíi sábàbí pé Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fẹ́ kọrin àjò wọn papọ̀ ní ọ̀nà yẹn because Alhaji ò kì í fi bẹ́ẹ̀ fún Alado ní attention ní gbogbo gbà yẹn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tán ṣe settle case yẹn tán wọ́n wá mú Alado bí ọmọ ó wá free gan ti understand. In fact, there was a case tó ṣẹlẹ̀ sí mi nígbà kan báyìí ọ̀rẹ́ mi kan ló ṣẹlẹ̀ sí o so agbalọ́yà àṣẹ everything tó jẹ́ pé a lọ sí court ní gbogbo gbà yẹn nígbà tí kéèsì yẹn máa parí àwa àtàwọn ẹnìyẹn àti lọ́ọ̀yà àti àwa ní ìrẹ́pọ̀ yẹn wá sí àwọn pé ó dàbí pé nǹkan máa ń ṣẹlẹ̀ torí nǹkan kan ni o so gbogbo nǹkan tí wọn náà ń sọ nígbà yẹn pé a jẹ́ pé Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fẹ́ lu kínní láti jẹ́ kémi àtàlájò jọ sí kínní ni ó ṣẹ̀ṣẹ̀ wá jáde ń sìn láti mọ blackmail làwọn èèyàn emotional blackmail ìyàwó mi inú oyin ló wá o tó ṣe fàlàjì Oriyomi Hamzat tó lè gbà á tó bá jẹ́ pé ìwọ gangan ni ẹni tó mọ̀ rí ò rí lẹ́nu níbi ẹ̀ ó kàn déédéé bẹ̀rẹ̀ sí ní jáde kó ṣe pé bí apẹjọ jókòó ẹjọ ní agreement kankan ẹjọ sí anything ó kàn déédéé bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ náà láìpẹ́ òun ni mo ṣiṣẹ́ fún o kò ń sọ ní gọ́fúnà o kò ń sọ ní sẹ́nitọ̀ o kò jẹ́ oyè kankan o bóyá ni ìyá kan throw support ẹ̀fẹ́ ní báyìí ẹ̀ dẹ̀ mọ̀ pé ẹni tẹ́yìn tó lè close mọ́ lélẹ̀ kò sí pé bí apẹjọ ríra yín níbi kan tẹ́jọ jòkó tẹ́jọ sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé ìwọ ni lẹ́yìn yẹn wá bẹ̀rẹ̀ sí ní pariwo àwọn èèyàn wá ń challenge Alhaji bí ẹni pé ṣe ni Alhaji gba owó lọ́wọ́ Ṣèyí Mákindé wípé sọ wọn wá fún Alado ní pàtẹ́ ti understand ó ń sọ̀rọ̀ yẹn bí ẹni pé Ṣèyí Mákindé àti Alhaji àti òun wọ́n jọ negotiate iye kan báyìí wípé ẹ̀mọ́ wọ̀rí tàbá ti ṣe kinní kan á fún ní 5 million after tí Ṣèyí Mákindé wá wọlé tán wá fún òun ní nǹkan kan mọ́ wọn wá rí òun mọ́ gbogbo tí Ṣèyí Mákindé wá fún àwọn Alhaji nìkan ló wá gbé sọ́dọ̀ tó bá jẹ́ pé ìwọ ní kọ́ ìka òkè ń jẹ́sẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo bẹ́ẹ̀ ìyàwó mi mà lóyún ìyàwó mi lóyún inú wọn gbóúnjẹ fún mi ní inú kinní tó bá jẹ́ pé ìwọ ní kinní SS lọ́dọ̀ ó remand ẹ nìyẹn sí prison wọ́n remand ẹ
mo jẹ́rìí wọ́n remind ẹ pẹ̀lú ojú Alado tèmi wò yẹn wọ́n remind ẹ nìyẹn kẹ́nìyàn kankan dédé mọ́ reputations tó ti ń build kẹ́nì kankan wò pé dó ìwò tiẹ̀ ní mi tiẹ̀ rò pé lè tiẹ̀ ní reputation kankan wọ́n tó ń build reputation ẹ̀ tó ti wá ń keep ẹ̀ kẹ́nì kankan dédé bẹ̀rẹ̀ sí ní jáde ó bẹ̀rẹ̀ sí ní mọ́ and tí ẹ dẹ̀ mọ̀ pé intention ẹ nìyẹn ó ní láti ṣe ìlú or ó ní dream láti padà jáde bóyá láti dìbò kan mú nínú òṣèlú gẹ́gẹ́ bí n tó tiẹ̀ wá ṣẹlẹ̀ ń ṣe anybody ò tiẹ̀ wá expect ẹ ti understand tí o dẹ̀ ti ń destroy reputation Alhaji bóyá òun gbowó lọ́wọ́ Ṣèyí Mákindé kò fún ẹ̀yin how kí ló fẹ́ jẹ́ kó máa ṣẹlẹ̀ nírùsìn kí ló fẹ́ jẹ́ kó máa ṣẹlẹ̀ nírùsìn irú ẹ̀ ló wá jáde ló wá bẹ̀rẹ̀ sí ní blackmail Alhaji ó gba owó emotional blackmailing àánú Alado sí ni èmi ó kàn advise ẹ pé tẹpá mọ́ sí ọwọ́ ẹ o torí dignity is very very important o lè wo pé bóyá lẹ́ni ibi tó wà lẹ́ni ìrẹ̀lẹ̀ o lè jù báyìí lọ kọ́lọ́run ó dẹ̀ wá sọ pé ibi tó ń fẹ́ mú ẹ dé ó kọjá ibi tó wà yìí àwa máa ń ṣiṣẹ́ láì wo bẹ̀ ni as in I don't ever do anything for anybody and be expecting something in return mi ìṣerí láyé mi n tó jẹ́ kí gọ́vnọ̀ Ṣèyí Mákindé kan recognize Alhaji ní gbogbo ìgbà tí incident yẹn ṣẹlẹ̀ nìyẹn because Alhaji sàn ṣe tiwọn nípa ìfẹ́ tán ní sí ìlú wọn nípa ìfẹ́ tán ní sí Ọ̀yọ́ state wípé a rí pé ẹni yóò ṣe dáadáa a rí pé ẹni tó bá débẹ̀ ìlú yóò dáa àwọn wá ń ṣe tiwọn wọn wá wò pé àfà Ṣèyí Mákindé ṣe èlò ni wà fún mi àwọn gan rẹ́dì láti sọ pé ẹ mọ̀ wọlé sẹ́rí gbogbo bíbá yìí àwa máa tọ́jú wọn à ṣe wọn dáadáa àwọn tó bá ní oúnjẹ nínú wọn à tọ́jú wọn àwọn tó bá ní health nínú wọn a máa ṣe ètò ìlera fún wọn a máa ṣe gbogbo ẹ̀ tí ẹ mọ̀ wọlé ẹ jẹ́ kí ni wọ́n á ń dùn bíbá yìí ìwọ gẹ́gẹ́ ò lè ronú pé no tó ló ṣèlú bá fẹ́ ṣe nǹkan kí gangan ní impact tèmi gangan fẹ́ mú jáde àsìn tèmi gangan fẹ́ ṣe nínú títẹ́ni fẹ́ ṣe tó fi jẹ́ pé kò possible kẹ́niyàn ó débẹ̀ tí ò ní máa sọ pé téèyàn bá fi lè gbàgbé irú èèyàn báyìí èèyàn ṣẹ̀ sí Ọlọ́run tó ń gangan bá dáríjì mí ẹlẹ́dàá rẹ̀ lè má dáríjì Ọlọ́run gan lè má dáríjì yàn láíláí ìwọ gangan try as much as possible don't be a tool you too have impact in people's life wọ́n kàn máa jẹ́ irinṣẹ́ pé ẹgbẹ́ wa o ẹ̀yin tó bá ti gbé wa lè ní ó dìbò fún ọ ẹ̀yin tó bá ti ṣe kíní kan ìwọ gangan ní impact ní bí Alhaji ṣe kí lórúkọ rẹ̀ yìí ìwọ gangan ní impact kò ṣe pé bóyá pé kẹ́ wá sọ pé tí bá ti ṣiṣẹ́ fún yàn kíní kan funny thing tó ń fi Alado ṣe example agreement wo ló jọ wà láàrin Alado àti gọ́vnọ̀ Ṣèyí Mákindé àti Alhaji agreement wo o kàn bọ́ online òun advert fún yàn pé ẹni tí mo like lélẹ̀ kò sí pé bóyá ẹjọ́ ní ẹni cordial agreement kankan ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹnìyẹn ò rí ẹ mọ́ o kíní kan o láti ṣe pé bóyá ẹjọ́ ní agreement kankan àbó mẹ́niyẹn tẹ́lẹ̀ normally èèyàn pọ̀ tán throw support fẹ́ ni so bọ̀ tó bá jẹ́ pé ẹnìyẹn recognize ẹ èmi kàn máa ń sọ̀rọ̀ yẹn pé ẹni ó kù díẹ̀ kí lágbájá ó rí mi Ọlọ́run ni ò tí ì ṣetán láti fìyàn hàn you don't need to stress yourself if God really want to showcase you to the world o nílò láti need anything ó kù díẹ̀ kan rí mi Ọlọ́run ò tí ì ṣetán tí ó fi ẹ́ hàn ni but Ọlọ́run bá ti ṣetán in fact kó wà ní ìhòòlẹ̀ wọ́n wà ẹ̀ jáde gbogbo emotional blackmail yẹn kò débì kankan sí kò ń ṣe dọ̀dọ̀yọ̀ ló ń ṣiṣẹ́ fún kò ń ṣàwọn arìndìn ló ń ṣiṣẹ́ fún gbogbo wọn bá náà rí àwọn impact ẹ̀ wọ́n dẹ̀ ń rí torí nǹkan tó ṣe ń ṣiṣẹ́ yẹn tó bá ti rí pé eléyìí tó ń ṣe kíní eléyìí eye service lásán ló ṣe onípe Alhaji eye service náà máa ń ṣe eye service pay o ìwọ náà tiẹ̀ sọ pé kéèyàn rẹ ó tiẹ̀ eye service díẹ̀ wọ́n fi ẹ jẹ minister for power kò síná ní Àbújá kò síná ní Ìbàdàn àbí ẹ̀yin Ọ̀yọ́ bóò ni tábà tiẹ̀ sọ pé Ọ̀yọ́ tó ti fẹ́ ṣe gọ́vnọ̀ náà ti ń da gbogbo ẹ̀rú Ọ̀ṣun kọ́ àtìgbà wo la ti níná last ládùúgbò wa solar ni everybody ti wá di solar agent òun kálukú gbogbo àwọn tó ń ṣe computer engineering kan òun kálukú wọn ti ń gbéṣẹ́ lẹ̀ wọ́n ti ń lọ bẹ̀rẹ̀ solar báyìí tó náà ti mọ̀ pé tó iṣẹ́ tó ń trend lọ́wọ́ nìyẹn àbí ẹ̀yin Èkìtì alpha sẹ́nà wà ókè Ọ̀yọ́ Lagos Ìbàdàn Ògùn bóò ni ẹ̀yin Oǹdó ẹ̀yin Èkìtì alpha sẹ́nà wà ókè àwọn alálàájì ń ṣe eye service ẹ̀yin bọ́lẹ̀ níná ẹ̀yin ìwọ níná ẹ̀yin stable ẹni tó tẹ̀ tẹ̀ gbé ẹni sọ pé káwọn náà tẹ̀ eye service àsìkò tẹ̀ fún ẹ̀nà fọ táwọn kankan tó fi tẹ̀ fún ma wọlé kankan tẹ̀ eye service àbí ìgbà téèyàn bá fi yàn jẹ́ kínní kan dóò mo mọ̀ pé pẹ́ńkẹ́lẹ́ àbí kíni yẹn ò sí lára àwọn tí APC kò gbọ́dọ̀ gbé nígbà tí wọ́n fẹ́ jẹ́ wà wó fúlẹ̀ Alado I really pity you.